Oríṣiríṣi àwọn dókítà ló ti sọ̀rọ̀ nípa kíní oyin tó wà níbi ojú bàbá ẹlẹ́sọ̀ọ́ eléyìí táwọn ènìyàn rí níbi àdúà tí wọ́n pè tí wọ́n ṣe fún bàbá wa Ògògbó. Ń mú táwọn oníwòsàn èèbó tí wọ́n sọ lórí ẹ̀ ń mú wá fún yín. Ṣé ẹ rí tí n bá ti play tí àwọn dókítà òyìnbó tí wọ́n sọ lórí ẹ̀ wá, ń wàá mú àwọn nǹkan kan wá fún yín. Àwọn interview kan wà tí bàbá ẹlẹ́sọ̀ọ́ ṣe nínú ọdún yìí náà ni tó jẹ́ bí oṣù ń mú wá tẹ́yìn náà á wàá jọ wo kinní yẹn nígbà tí wọ́n ṣe interview náà yàtọ̀ sí ìgbà tí wọ́n tó ṣẹlẹ̀ níjẹta. Á jọ wò ó, ǹjẹ́ ní kinní yẹn ǹjẹ́ ló tóbi sí i tàbí ò tóbi sí i? Ǹjẹ́ ní tí àwọn dókítà òyìnbó ǹjẹ́ ní tí wọ́n ń sọ ǹjẹ́ ní tá a gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí ni àbí? Mò ń bọ̀, ẹ jẹ́ á gbọ́ ohun tí dókítà yìí ẹ jẹ́ á gbọ́ ohun tó sọ. Ẹ má yí lọ ibì kankan o. Ó lágbára, mò ń bọ̀ ná. I was just watching the video where Nollywood stars gathered together to pray for Ogogo, and something very important struck me. Please, if you know the contact of Mr. Elesho, or you know his social media accounts, or you know anybody that knows him, please ensure this video gets to him. It's very important. I noticed a lesion on his face. That lesion looks like a skin cancer. That lesion is not an ordinary rash. It's not the kind of rash that is not like an infection. It's not the one that you apply a cream or you use antibiotics for. It's not offer that you're going to be praying for. It's not lapa that you're going to use something or you're going to use agbo for. That looks like a skin cancer. Okay, this is not the kind of lesion you take to a private hospital or you take to a pharmacist to give you something for. It needs to see a dermatologist. That's a skin specialist. It needs to see a doctor that is specialized on taking care of the skin. Generally, albinos are prone to skin cancers because their body does not produce the melanin that helps to protect the skin. So melanin helps to prevent direct ray of sunshine. And so that looks like a skin cancer. It needs to see a dermatologist as soon as possible. We don't want it to get to the point where we say it's too late or we start holding prayer sessions before we raise the alarm. This needs to get to Mr. Elesho as soon as possible. Thank you. Mo rò pé ẹ ti gbọ́ ohun tí dókítà sọ lórí nǹkan náà. Ṣé ẹ wá rí interview tí mo fi ń hàn yín yìí? Interview náà wáyé nínú oṣù June nínú ọdún tá a wà yìí. Ẹ rí i pé oṣù August la wà yìí. Tá a bá ní kàkà tí túmọ̀ sí pé June, July, August tí túmọ̀ sí pé bí oṣù kẹta tàbí ká sọ pé oṣù kẹrin tí interview náà wáyé ni. Ẹ wá jẹ́ a jọ wo ìgbà náà sí àsìkò yìí. Ǹjẹ́ ní a rí i pé kinní náà tóbi sí bí àbí ò tóbi sí? Ẹ rí i pé kinní náà ṣe bí ẹni fẹ́ tóbi sí díẹ̀ yàtọ̀ tí túmọ̀ sí pé ó grow sí. Oríṣiríṣi nǹkan làwọn ènìyàn wá ń sọ níkànnì ayélujára sẹ́yìn wípé èrò ti dókítà lòun sọ. Àwọn kan ní wípé torí pé bàbá ẹlẹ́sọ̀ọ́ torí pé àwọ̀ wọn jọ àwọn èèbó tàbí ká sọ pé àwọ̀ wọn jọ tàwọn àfín ṣe pé wọn ò fín tán torí pé tẹ́ ẹ bá ní ká wo àfín máa ń ní irun funfun lórí ṣùgbọ́n irun dúdú ni bàbá ẹlẹ́sọ̀ọ́ ni wọ́n ní. Wọ́n ní torí pé àwọ̀ wọn jọ àwọ̀ àwọn àfín bóyá torí ẹ̀ ni kinní yẹn fi yọ lójú wọn. Àwọn kan sì tún sọ wípé àwọn àìsàn kan máa ń bá ogbó wá tó jẹ́ pé kò síbi tí èèyàn fẹ́ yẹ̀ sí. Torí tá a bá ní á wo ọjọ́ orí bàbá ẹlẹ́sọ̀ọ́ náà, àwọn náà wọ́n ti ń lọ bí 70. Wọ́n sì mọ̀ pé ọmọ 70 ọdún kì í ṣọmọ kékeré inú ayé. Oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ti ń sọ. Ǹjẹ́ èmi náà mọ̀ ní pé bàbá ẹlẹ́sọ̀ọ́ náà ò lè máa wora wọn ràn torí àwọn ènìyàn ní ó yẹ kí wọ́n tètè lọ rí àwọn dókítà tí wọ́n máa ń yẹ àgọ́ ara èèyàn skin wò kí wọ́n lè bá wọn wò dáadáa pé ṣé kìí ṣe jẹjẹrẹ ara. Àgbàdúrà ká tún rí irú eléyìí mọ́ o. Àgbàdúrà ká tún rí ohun tí ń jẹ́ jẹjẹrẹ mọ́ o torí pé tí òṣèré orí ìtàgé tilẹ̀ wa yìí Ògògbó táwọn ènìyàn sì tún fi àdúrà ran bàbá lọ́wọ́. Ẹ̀yin náà bá mi ṣàdúrà k'Ọlọ́run Ọba kó bá ní gbé wọn dìde ní kíákíá, kó bá ní fún wọn ní ìwòsàn ní kíákíá. Ṣùgbọ́n kí lẹ̀yin rí? Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ó ṣeé ṣe kí dókítà wà nínú yín, ó ṣeé ṣe kí ẹni tó nímọ̀ nípa nǹkan yìí wà nínú àwọn tí ń wò wá nílé, ó sì ṣeé ṣe kí a rí ẹni tí òun náà ti ní ẹni tó nírú ẹ̀ rí pé bóyá báyìí ni irú nǹkan báyìí ni. Ẹ dákun, ọ̀rọ̀ lọ́rọ̀ èèyàn fi máa ń kọ́gbọ́n. Ẹni tí òun náà bá ti wò pé tàbí tẹ́ ẹ mọ̀ nípa nǹkan yìí, ẹ dákun ẹ bá ní drop sábàlá àríwísí, ẹ bá ní fi èrò tiyín síbẹ̀ kí ẹ sì share fídíò yìí
torí pé wọ́n ní wípé ojú lalákàn fi máa ń sọ́rí, èyí tí ò bá fi ojú rẹ̀ sọ́rí kí nǹkan mọ́ lọ ṣe o. A fẹ́ kẹ́ ẹ bá ní sọ èrò tiyín sábàlá àríwísí káwọn ènìyàn náà kọ́gbọ́n ńbẹ̀. Ǹjẹ́ lẹ́yìn lérò pé irú nǹkan báyìí, irú tí èèyàn lè máa wò ni pé bóyá nǹkan tí kìí ṣe nǹkan kékeré ni, tàbí ká sọ wípé ẹ sá sọ èrò tiyín sábàlá àríwísí kẹ́ ẹ sì share fídíò. Kí lẹ̀yin lérò? Ó lágbára o, ó lágbára o. Ọlọ́run ọba kò ní jẹ́ kí á gbọ́kú ẹnìkọ̀ọ̀kan ní yálà nínú fámílì tiwa tàbí yálà fámílì ẹ̀yin tẹ́ ń wò wá ńlé. Bákan náà, àwọn òṣèré orí ìtàgé tá à ń sọ̀rọ̀ wọn náà a ní gbọ́kú wọn. Ẹni tí wọ́n ti torí ẹ̀ ṣe àkànṣe àdúrà fún náà, tírú nǹkan báyìí náà tó fi wá jáde, Ọlọ́run ọba yóò bá ní fún wọn lálàáfíà. Bákan náà, bàbá Ẹlẹ́ṣọ̀ náà táwọn ènìyàn tún ń sọ èrò tiwọn lórí, torí pé ẹni tó bá ti jẹ́ gbajúgbajà kò sí bí wọn ò ṣe ní sọ̀rọ̀ rẹ̀. Táwọn ènìyàn bá rí nǹkan kan yálà nítorí ire ni tàbí tí wọ́n lè tètè pàkíyèsí wọn sí irú nǹkan bá, torí ẹ̀ ni wọ́n fi ń pè wọ́n ní public figure. Ẹ rí i pé nígbà tí Tógòǹgò ṣẹlẹ̀, àwọn ẹlẹ́yinjú àánú àwọn èèyàn ọmọ Nàìjíríà wọ́n dìde pé ọ̀nà wo làwọn fẹ́ fi ran fámílì náà lọ́wọ́. Ààrẹ tó ní òun ṣetán láti gbé owó lẹ̀. Ṣé ẹ mọ̀ pé tọ́rọ̀ náà ò bá jáde síkànnì ayélujára àní rí. Bákan náà a sì rẹ́ ẹni tó sọ wípé òun mọ oògùn rẹ̀ tóun ó sì ṣe fún ọ. Kódà a rí nínú àwọn kan tí wọ́n fowó wọn ṣe oògùn tí wọ́n sì gbé lọ fún wọn èèyàn nílé ìwòsàn. Ṣé ẹ mọ̀ wípé tí bàbá Ẹlẹ́ṣọ̀ náà táwọn ènìyàn tí wọ́n bá fojú ìmọ̀ ìjìnlẹ̀ wò, àwọn tó mọ̀ nípa ẹ̀ là ń sọ òkè sí àwọn tí wọ́n kàn bọ́ síkànnì ayélujára tí wọ́n mọ̀ sọ tó wù wọ́n o. Tí wọ́n fojú ìmọ̀ ìjìnlẹ̀ wò, wọ́n lè tètè bá wọn wá àtúnṣe sí i. Wọ́n lè tètè sọ wípé nǹkan báyìí ni kí wọ́n máa lò, nǹkan báyìí ni ẹ má jẹ, nǹkan báyìí ni ẹ máa jẹ, irú omi báyìí ni ẹ máa mu, bóyá omi ló fà á ni, bóyá torí pé àwọ̀ wọn jọ àwọ̀ àwọn àfín. Wọ́n ṣáà lè mọ ọ̀nà tí wọ́n ó tètè bá wọn gbé gbà tí a tó fi ní rírú nǹkan báyìí. A bẹ̀ Ọlọ́run ká rí irú eléyìí nínú fámílì tiwa, nínú fámílì tiyín, bákan náà nínú fámílì àwọn tó ń wò wá àti nínú fámílì àwọn Nollywood. Ẹ má gbàgbé, gẹ́gẹ́ bá a ṣe sọ, ẹ sọ èrò tiyín lórí eléyìí sábàlá àríwísí kẹ́ ẹ sì share fídíò káwọn ènìyàn lè mọ̀, ká tún lè rí àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa ẹ̀, tí wọ́n tún lè sọ èrò tiwọn náà, tí wọ́n ó sì tún gba bàbá Ẹlẹ́ṣọ̀ tí wọ́n gbà wọ́n nímọ̀ràn. Ẹ̀yin tẹ́ ẹ bá ní nǹkan tí mi ò fẹ́ máa sọ̀rọ̀ pọ̀, ẹ share fídíò, ẹ subscribe sórí YouTube channel, ẹ dẹ̀ má gbàgbé, ẹ sọ èrò tiyín, ẹ dákun, a fẹ́ rí èrò tiyín lórí eléyìí.